kìlà iná ọmọ rárá ẹni bá iná ọmọ rárá kìlà iná ọmọ rárá. Sẹ́mi ló kíkà kíkà sẹ́mi ló. Àwọn ọlọ́pàá wọ́n ti wà tó sí gan-an. Ọlọ́pàá lábẹ́tẹ̀ ti wà kí ló ń wá. Ẹni bá wọ́n máa kí bínú sí ẹ o wọ́n lọ́jọ́ wà níbi ọ̀rẹ́ sọ̀rọ̀ wọ́n máa ṣe nǹkan tó ṣẹlẹ̀ ṣe kọ́kọ́ sí i. ẹ fi bèrè ilẹ̀ pé ṣẹlẹ̀. Ọlọ́pàá ọjọ́ lábẹ́tẹ̀ mi ó fọ́n ni ẹ wò èèyàn máa yé pàjámà sábà ń ṣe kí ni. ẹja ìyá ẹ má dúró rárá o ẹja ìyá. Kila Haniba orí anybody àtọ. ẹni tó bá kó o gbọ́dọ̀ ìbò lérí o ẹni bá kíá tó bá kó o gbọ́dọ̀ ìbò lérí o. Kìlà ìjáyà lọ́mọ mọ́dúnrún ẹ̀dẹ́kùn. Ó dá mi lójú wọn lè fáwọn méjì lọ́nà. Wọ́n ṣe pé boy move. Bọ́dọ̀ onífò lẹ́yìn ẹ̀dùn ọ̀nà wọ́n ní ìwọ ni wọ́n lọ sọ fún àwọn ọlọ́pàá pé àwọn àmọ́lìyìn abẹ́ ìkẹ́ àánú àfàgbò ṣé ò yá wèrè. Sẹ́mọ̀ pé respect is reciprocal. Sẹ́mọ̀ àwọn fún yín lọ́wọ́ títí yín à ń respect yín ẹ̀yin ò wá fún wa lọ́wọ́ tiwa mọ́ mọ́ pé gbogbo yín bẹ́ẹ̀ ti wà náà ọba àlù kan ní láàyè yín báwa náà sì ṣe wà ní ìsìsẹ́ mọ́ ọba àlù kan làwa náà láàyè tiwa mọ̀ ń bẹ̀ dákun ṣé àwọn ọlọ́pàá yìí náà ló sọ fún yín pé èmi júwe ọ̀dọ̀ wọn àbí ayé wọn lé o ibi àbáfojú sí ń gbà mí ò ní gbà bẹ́ẹ̀ o ọkùnrin lèmi pè wọ́n ọlọ́pàá wa ń ṣe bí obìnrin ó ń ṣe bí womans èmi bá a sọ̀rọ̀ ọwọ́ ẹ̀ ṣe bí wọ́n ti bọ̀ jẹ́jẹ́ mi ló sì pè mí pé dákun ń bo ni ọ̀nà abẹ́ igi àánú
wọ́n sì náwó ọbẹ̀ sí kò sì sọ fún mi pé òun àárẹ̀ sí ni bàbá sọ pé òun àárẹ̀ sí ni wọn ò ní kíwèé fún kí. ṣé gbọ́ adéjúwe wá bá wèrè ní ẹ gbogbo ẹnu ẹ tó fi kọ́ ọ sọ fún mi pé òun bá mú yín ni. ṣé gbọ́ wèrè. wo dúró náà kò ní ṣe ìgbà táwọn ọjọ́ á bá ẹ tó níbo ni kí àánú ṣé o mọ̀ pé àwọn yàrá ìyá ẹ ló wà ń bí báyìí ẹ ò ní ṣoríire ẹ tiẹ̀ dúró náà ṣé òun ya wèrè ṣá ṣáà nìkan là ń mú gbó ni ṣílẹ̀ yá ìyá ẹ̀ kò mú gbó ni ẹ ṣáà mú gbó lábẹ́ tẹ̀ ni ṣáà dá sí yín ni. ẹ wo mọ́ ń sí fẹ́yìn sọ ẹ̀ inú bí mi gan ọlọ́run ó yẹ ká ti jojú bàbá yìí náà lórí igbá òní náà ẹ sọ fún mi lórí píìnì wò. ọtọ́rìtì ti wẹ̀ ṣe wèrè fún yàrá yà wèrè. kó ní òní ṣoríire ogun máa pa ẹ̀ ní ẹ dúró náà dábàá lè fa gbókè ló kàn yàn ẹ̀mí ẹni ìbàdàn pé ẹ tó bá bẹ̀ lọ́wọ́ kan òní dúró onídúró wọ ọlọ́run tí ẹ gbọ́ náà gan ṣáwọn ẹgbẹ́ òkè fagbó ni. ẹni bá. tábà fa gbókè ló kàn ẹ̀ ń bẹ̀. ẹni bá ṣé n tó kọ́kọ́ fẹ́ sọnù tó kọ́kọ́ mú jó. kọ́jú ẹ sọ nìyẹn. wá jẹ́ n sọ kíní kan fún ọ èmi kọ́ ló ń sọ̀rọ̀ sí o mo sọ fún ẹlẹ́kan pé respect is reciprocal ọ̀ràn mi sáwọn ẹ̀gbọ́n tèmi àbí ẹ má wọrí wọ́n máa lọ ṣùgbọ́n ìpàdé bá mi jà ìbọn ìpàdé bá mi jà. ẹni bá iná ọmọ rárá kìlá iná ọmọ rárá. sẹ́mi sọ̀kì jẹ́ kí n dáná mi sọ pẹ̀pẹ̀ ṣẹ́gbẹ́ ọmọ yín dà ẹ tún bẹ̀rẹ̀ ọmọ yín ẹ bọ́ sí jà bọ́sì àyàn ọjọ́ tó ń rí bìkínní. wọ́n ti ta o. farabalẹ̀ ẹni bá ọmọ rẹ dà. ẹni bàbá wo Àbíkẹ́ lórúkọ ọmọ tèmi. kò ní kí ọba Àbíkẹ́ tó rí Àbíkẹ́ ló ń pè ẹni bá tó rí bó ṣe torí ọ̀rẹ́ ti wá. sẹ́rí kan ẹ pè bọ́ọ̀tà èmi náà kọ́ lórí mi. ẹ ti dàrán. ó jẹ́ kí ni òǹkà wọ́n mọ́ rí òǹkà wọ́n ó fojú sunkún rẹ̀ láìpẹ́ yìí ní ìsìn ó rí tó rí bó ṣe torí rẹ̀. wọ́n ti gé o wọ́n pa ọmọ ọkọ̀ ọmọ rẹ̀ nìkan tó wọ́n pa ibi ó kiri ata ìrùn òkú ló má gbàdọ̀ ọ̀nà ẹ̀dá gbogbo orí ibú ìlú ẹ̀wọ́n ṣe o ẹ̀dá dánú ẹ̀wọ́n dánú sọ́tọ̀ lórí káríkì ṣe mọ nínú rẹ̀ yàrá ìfi pọ́ọ̀tì ọ̀nù rẹ̀ yàrá ẹ̀wọ́ ẹ̀dá gbogbo ẹ̀dá ayé àti ìṣe Àbíkẹ́ mo sọ ẹ́ ní Àbíkẹ́ wọ́n pèrè lẹ́nìbà lábẹ́bẹ́ dà owó ńkọ́ àtàdà. ẹ wo màámi ẹ fi gbogbo yẹn lẹ mi ṣe ń jẹ ní bàṣọ tí àwọn tó tán ìwọ lèmi fẹ́ mọ̀ bẹ́ẹ̀ mi ṣe wà ló tán. Àbíkẹ́ mo ní kó lọ tajà fún mi ó lọjà ń bẹ ìjà tó lọjà ló fa gbélé yìí o àwọn olódò gbogbo gbá mi ní sọ́dún pé gbèsè ti wọlé sọ́dún pé mo ti jẹ gbèsè torí bí mo bí mo ṣe máa ṣe ọ̀rọ̀ kí ni mo ti jẹ gbèsè o. ó èké mo ti jẹ gbèsè. ó wá lé lọ́pàá sí ṣọ́ọ̀bù màámi. ẹgbẹ́ náà tó ń para láǹtọ̀. ó yà ẹni bá kí ló rà ẹgbà mi lọ́wọ́. wọ́n náà wọ́n ń jẹ lọ́wọ́ àbẹ̀tẹ̀ ìyá ẹ̀ jẹ́. Ọlọ́run kí ló ń fa gbogbo ìṣe. kò yé mi o. lọ́nà tí àwọn àlùbàǹsọ̀. wọ́n yà wèrè. àbáyé èké fẹ́ bàjẹ́. ọmọ mi à ń padà lọ́jà sí sí. ẹni sùúrù ẹ mọ̀rọ̀ ọmọ tó ọmọ yín jẹ́ ń gbòòrò. àjọjẹ́ rẹ̀. ẹ fi ẹ́ lẹ̀. Àbíkẹ́ máa ń bọ̀ Àbíkẹ́ lẹ́nu. ọmọ mo jẹ gbèsè. Àbíkẹ́ bébí ti dọ́rọ̀ báyìí àbí wọ́n mọ́ wọ́n. ẹ̀yin òun ẹ oníṣẹ́ rí ọ̀rọ̀ ilé yìí ó ti sú èmi o ó sú mi o ó sú mi gidi ni ẹ̀yin nígbà wọ́n fi ọwọ́ ọlá gbá ń lójú
tí wọ́n gbà mí yàwó wọ́n tún wá gbà mí yàwó nù olúwa rẹ̀ tún wá dẹni tí wọ́n wá ń lé ká ẹ̀dùn náà ṣé nítorí pọ́ ti jẹ́ sí àmọ̀ọ̀nù àwọn onímọ́tò tí wọ́n ní gbogbo ọmọ ọ̀tá ayé lẹ́yìn bóun bá mọ gbogbo ọmọ ọ̀tá èmi náà mọ̀ yan. wo gbé gbogbo ẹnu orí ibú rẹ sọ̀hún o kó gbẹ́nu òfò rẹ sọ̀hún tó mọ̀ pé wà tèkejì rẹ náà lẹ dá gbogbo nǹkan ilẹ̀ ẹ̀yin méjèèjì náà lẹ mú wa rè pé àwọn násánà sì rèé ọ̀rọ̀ wọn ò ṣeé kè ò ṣeé fi ṣe o olóògbọ̀n yàwó sáré obìnrin tó pọ́n ni sóbìnrin ò pọ́n lù ní tó ti wá jẹ́ pé ó lọ lè kó tìrẹ bá wa àwa wá lọ lè fọ́ mọ́tò àwọn násánà sì rèé tán bá mú wa báyìí bọ́n bá mú wa wọ́n pa gbogbo wa ni àti dáràn báyìí. sẹ́ẹ̀rì bíi kó wèrè ti ràn mí tó fi pọ̀ jù òun ni wípé àwọn násánà tẹ járe fọ ọkọ̀ tá a lè fọ́ gíláàsì mọ́tò sí àmọ́ wọn ń lé wa káàkiri nísìn àlégbélé àlégbọ́n náà ṣé ẹ rántí olóòbù pọ̀ mẹ́ níbà wọn tá a lè da igbá ìyá rẹ̀ nù níjọ́ Friday. kí ló tún dé o. nígbà tí wọ́n fi délé níjọ́ Friday wọ́n ní pé òun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n wá mi wá ọwọ́lé rẹ̀ wọ́lá dé o. wọ́n wálé rẹ̀. lánàá tí mo fẹ́ jẹrun bí mo ti ní pé mo ti sí kinní kẹ́sì bá ara gẹ irun orí mi o báwọn ọmọ ti sọ àwọn ọmọ kan máa ń wá yín káàkiri tí wọ́n kó gbóngbó tí wọ́n kádà tí wọ́n kó gbogbo ẹ̀ wò nǹkan tí ó wá di méjì lọ́rùn mi ẹgbẹ́ kò sí wàhálà sẹ èmi ò mọ bí ṣe mọ sá. èmi kò rò pé ẹranko burúkú ń lé níbọ̀ èmi kò rò pé yọmọdé o àwọn obìnrin ẹgbẹ́ àṣegùn tó yìí ẹ jọ ẹ káyọ̀ kọ́mọ ìfọ́jì ń di ìlú kọ̀ọ̀dà wa náà kọ́ bá yàbò wọ̀ ká yàbò wọ̀. ó gbẹ́nu òfò rẹ sọ́hùn ìwọ tó tiẹ̀ ní nǹkan kan tó ní tó mọ̀ dá nǹkan. kófíù ọmọbìnrin yẹn àwọn ọdẹrùn o má dìé àwọn ará. ké láti bo. ọwọ́ tàbá yìí náà nílí. àwọn ọmọ wọ́n yá o wọ́n yá o. wọ́n tún wọlé dẹ́ mama dúró dẹ́ kú àwọn ọjọ́ tẹ̀lé wọ́n tún wọlé fìyẹn lẹ má béèrè bí tí mo wà. ló ń ṣẹlẹ̀ ń gbòòrò mo fẹ́ béèrè. kò tí ì sí nǹkan kan. fetílé kó dáadáa o. bó bá ṣe ń lọ jẹ́ kí n mọ̀. ok. kí ló gbọ́n pa wálé? ò tí gbọ́n kankan. kò sí wèrè. bó bá ṣe ń lọ ṣáàjẹ́ kí n máa mọ̀ kó fetílé kó. àní kò ṣe fi ibi tí mo wà ń lẹ̀ kí ló ń ṣe ń sìn bẹ̀rẹ̀ wòye obìnrin yàmà dágbé wèrè jọ. ó ti ṣẹlẹ̀ o kí ló ṣẹlẹ̀ ẹni bá ìgboro ti dàrú gan ni o wo tí wálé bá ń rákòrò ó ti dọ́ọ̀rùn ó ṣe kí ni. mo dáhùn wálé ti kú o. olórí burúkú bọ̀bọ̀ yọ̀dọ̀ níbi tí mo fẹ́ gun kó tó lọ fi bomi gbà náà èmi ò fẹ́ gún níbi tó ti máa kú mo fẹ́ gún nídìí kó máa ṣe menstruation káàkiri ni ó dẹ̀ lọ́ fọ̀run gbà yé ìdáhùn ọ̀ṣẹ́ ńlá lélẹ́yìí ojú náà ń ṣe fìyẹn lẹ̀ Shakira tí mo jọ rán yín ṣe ń kọ́ Shakira bá wo tí Shakira bá rákò ló ti dé Ìbàdàn Shakira tiẹ̀ sọ fún mi pé òun tẹ̀ ní kí ó Ìbàdàn gan kó máa dóṣogbo nínú màmá òun lágbolé àwọn gangan lòún lọ sàpamọ́ sí. jẹ́ kí n sọ fún ẹ ní báyìí mi ò ráyè gbogbo kémi máa dúró bí báyìí ẹni tèmi èmi ò lè fẹ́ mi tèmi wò bí mo ṣe wà yìí ẹ̀rù bà èmi o èmi já tèmi nìyẹn o èmi ò láyà kẹ́bọ̀ jẹ bóyá wò mí owó ilé mi sá lọ ń tèmi wọn lọ máa bá àbúrò máa mi ta ọyìn wá tẹ fi gbogbo wèrè tá à ń ṣe káàkiri lákàn ń já kiri lákàn ń gúgò gọbẹ ó ti sẹ́mi o ọmọ èmi já tèmi o fá ìrì ààrẹ. wálé ayé ò lè ní dá ọlọ́run ọ̀run tó wà yẹn kò ní sùn ọ́ èmi ni màá fìlú mi lẹ̀ níbi tó forí mi sọlẹ̀ ṣèmi ẹni bà jẹ́ pé ẹni tó bá bà gan kò ní dúró ọmọ ayé mo fẹ́ yà lọ mo fẹ́ yà lọ gangan mo fẹ́ gbà gangan. kí ló ṣẹlẹ̀
Màmá ó yá pápápá. Ọmọ mi, jọ̀ọ́ torí Ọlọ́run ọkọ mi, ṣé o kò kí ṣe mi ni mo ṣe báyìí tẹ́ ẹ̀ mú mi lọ yìí? Ẹ má fìyà jẹ mí lásán. Màmá, lóòótọ́ ẹ̀yin kọ́ lẹ ṣẹ̀, ọmọ yín ló ṣẹ̀, ó dẹ̀ ti sá lọ. Tí a bá mú yín dé àgọ́ wa, ọmọ yín fúnra ẹ̀ máa yọjú. Àbíkẹ́ ò ní yọjú. Ó dẹ̀ kó máa gbọ́ pé ó fọ̀bẹ sí mi lọ́rùn, kò ní yọjú. Jọ̀ọ́ ọkọ mi, ẹ má fìyà jẹ aláìṣẹ̀. Mọ́mì, ẹ move, ẹ já lọ. Ẹ bá dàgọ̀ wa, a máa mọ nǹkan tó kù. Ẹ move, ẹ já lọ. Bùnmi, a gbọ́dọ̀ fi ọwọ́ sí ìwé. Kò yí ẹ, kò sí business téèyàn bá ń ṣe láyè tí ò bá ti wà properly documented, òfo ni. A gbọ́dọ̀ fọwọ́ sí ìwé. O tí gbọ́ mi o. Èmi bí mo ṣe wà yìí, mo bá àná mi ṣe business. Mo ní kó fọwọ́ sí ìwé, ó ní no, òun ò lè fọwọ́ sí ìwé. You know what happened? Business yẹn collapse, ilé ò tún ní ṣe mímọ́. O a gbọ́dọ̀ fi ọwọ́ sí eléyìí. Okay? Let's sign this document. Òkìkí tí o mọ̀ pé interpretation tó ń sọ fún mi nísìnyí wípé o trust mi mọ́. Sori trust ni wọ́n sọ. This is business. Kò yí ẹ, sori business òun tún yàtọ̀ sí pleasure. Business aside, pleasure aside. This is business. Jẹ́ kí a fi ọwọ́ síwèé. Àbúrò mi nìyẹn ń bẹ̀ yẹn. Ó mọ̀ mi ìgbà tèmi àti ẹjọ́ fẹ́ ṣe business. Ó fi ọwọ́ síwèé ni. My friend, a máa fi ọwọ́ síwèé lè. Ó wá ga o. Ó ga. Òkìkí. Bọ̀dá mi, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Kíyàn méjì máa ṣe business. Kó lè jọ fọwọ́ síwèé. Bọ̀dá mi, ẹran tí ò yí kó wọ́ bẹ́ẹ̀. Ẹ fọwọ́ síwèé mẹ́rin. Nǹkan tí mò ń sọ ni wípé èmi àti Òkìkí àti mọ́ra tipẹ́tipẹ́, kò yẹ kí Òkìkí má trust mi mọ́. Báyọ̀, ṣé o mọ̀ pé ńgbà tó wá bá mi lọ́fíìsì, mo ní there must be witnesses. Witnesses tí mò ń sọ. Ìwé ni o. Ìwé even though sọ pé ká ṣe láàrin ara wa. Mo ní pé ó gbọ́dọ̀ ní ẹlẹ́rìí. Ẹlẹ́rìí níwo inú mi tẹ̀dẹ̀ wá dùn. Ẹlẹ́rìí tún ti lé. Àbúrò mi rèé. Àbúrò tiẹ̀ ló jókòó yìí. Ó ti pé. Ẹ jẹ́ ká fọwọ́ sí ìwé yẹn. Àyè wà ńbẹ̀. Document ni. Kò sí nǹkan tó special ńbẹ̀. Ẹ tọwọ́ bọ̀ torí ẹni kò torí ọ̀la ni. Ẹ tọwọ́ bọ̀ nǹkan tẹ̀ máa tọwọ́ bọ̀. Ó ga o. Òkìkí ọ̀rẹ́ tèmi láti ilẹ̀. Bá a ṣe máa ṣe nìyẹn. Mo ti mú báírò dání o. Mo mú báírò dání. Uncle Òkìkí, ẹ̀mí ni business ìbọn. My dear, this is business. Business ò ṣe fọmọ ìyá ṣe. Sori, ìwà sáìn sí ibi, bọ̀ jẹ́ kí mi kọ́kọ́ sáìn. Ọ̀rẹ́? No problem. No problem. Ẹ̀gbọ́n mi o! Ẹ̀gbọ́n mi o! Mo fọ́ ara mi ẹ̀gbọ́n mi o! Ẹ̀gbọ́n mi o! Ó fẹ́ kú bá mi àbí? Mo mọ̀. Wá! Ó fi ọmọ tèmi. Ó fẹ́ ọmọ mi jọ́ ṣọ̀kù. Alaye, I'm fine with you. Shut up! Useless wife, dancing shocking. Ẹ farabalẹ̀ gan-an, kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ̀yìn obìnrin báyìí? Pẹ̀lú condition tó wà. Kí ló ń ṣe adájọ́ akéyìí ó já wèrè? Ṣé máa ń sọ̀rọ̀ ni ẹni? O ní bèrè kí ló ṣẹlẹ̀ ni? Okay, kí ló ṣe? You're not talking. Wife mi ni mo fẹ́ ní ṣùlọ card. Mo kó ṣùlọ, mo kó bì lọ. Mi lẹ̀ kó lẹ̀, àtòkọ́ àtàyè wọ́n ti ṣe kí ni? Wọ́n ti fi jìn mí. Tọ́mọ náà jiyàn fún yàn dash. Oye, àwọn neighbors wa gbọ́ o.
wọ́n gbọ́ pé àjà wọn ní dáhùn ni wọ́n á jáde àmọ́ ya wèrè so àbáyé ó ti mọ́ wa lára o mo ní kó bá mi fọ jeans just 7 ni o jeans méje péré singlet kan ó fọ singlet kan ó lọ́wọ́ wọn ràn jeans torí pé condition tó ń wà ṣóun ló máa kọ lóyún mo béèrè nínú àwọn àkùkọ ọmọlé torí òun dá sọ̀rọ̀ sí òun dájọ́ ìyẹn kọ́ ló wá dùn mí ìṣèwọlé ń sìn ọwọ́ tí ò lè fi fọ jeans yẹn ó fi ń jó ṣọ̀kì eléjò kò tún wá ṣe ṣọ̀kì lásán ṣọ̀kì eléjò ni o ọwọ́ tó fi ń jó ṣọ̀kì eléjò tó yẹ kó fi fọ jeans ó ń jó ṣọ̀kì eléjò eléyìí wàá rí yàrá pé àwa. ọ̀gbẹ́ni fi gbogbo yẹn lẹ̀ o sanwó orí ẹ̀ ìyàwó ẹ̀ ni ṣé ẹ wá ní kó nà ṣe léṣe ni wá sanwó orí ẹ̀ ṣẹ́rù ẹ̀ ni o kó jeans méje fóbìnrin àpèjì condition tó wà ẹ̀ aṣọ fẹ́ pa ni pàtó yẹ pé òun gan ó ti lọ́n bẹ fọ singlet wèrè kan bá jẹ́rò èmi ń sìn ọkùnrin kan bá lọ kó jeans lórí burúkú ẹ̀ ó tẹ̀ ṣe máa kó fún mi báwo ló ṣe rójú ẹ̀ kò sì bá tó gbóògùn fẹ́ pa kò yí ẹ bá fẹ́ fọ ṣọ ẹ̀ tó fẹ́ fọ jeans ẹ ò dẹ̀ kó lọ fún dry cleaner kí ló tó wá ń dòbìnrin láàmú kí ni wèrè èmi ò fẹ́ sọ̀rọ̀ jù torí mi ń lọ bì kan ṣó ti yí ẹ̀mí láì bó ṣe ń ná ẹ̀ sí má nà ọmọ o. mi gbọ́. má ṣorí burúkú má nà ọmọ o bá tún bá wí wàá tẹ́ gangan o. kí n máa ná ìyàwó lé mi mọ́. wo ọ̀gbẹ́ni níjọ́ tó bá ti nà ẹ bá kọjá bí mi má kọjá bí gan pè mí lọ́wọ́ kan kò sí wèrè ṣó ti. àkùkọ ọmọlé o fẹ́ tẹ́ tí ọ̀kan bá dùn máa nà ẹ mọ́ bó ṣe wọ̀ tó wò sí ẹ ò ní kúri. èmi. jẹ́mi ni mo bá sọ̀rọ̀ ló ń yí kiri orí ẹ yí sa. mi kú lórí igbá wo ọmọ sọ fún mi lórí píìv nìwọ náà ogun máa pa ẹ ni. bó ṣe ń dànù láàmú yìí. aláyé fi wèrè lẹ̀ ayé ẹ fẹ́ bàjẹ́. ọ̀gbẹ́ni èmi ló ń bá wí èmi ẹni bà ọlọ́run tó bá bá ẹ lọ́wọ́ kan ò ní dúró ó ń sẹ́wọ̀n ẹ̀yìn ogun fẹ́ pààyẹ ẹ̀yìn. èmi ló ń bá wí lórí pé mo ń kọjá lọ jẹ́jẹ́ mi mo dẹ̀ rí pé ẹ̀yin jà mo dẹ̀ dá sí i. ṣé mi ló dá sí i. mo dẹ̀ wá lọ́n ṣe kí ni lọ́n fún mi lọ́wọ́ lórí burúkú ogun fẹ́ pa ẹ̀ ni. lábàáwò. ọlọ́run tó bá bá ẹ lọ́wọ́ kan ò ní dúró. ẹ lábàáwò sẹ. ó ń sẹ́wọ̀n ẹ̀yìn ogun fẹ́ pààyẹ ẹ̀yìn. ẹ kí ló ṣẹlẹ̀. mi kú lórí gbàwò ni náà sọ fún mi lórí pin. dúró táwọn ń bọ́ bàtà fún. ẹ kí ló ṣẹlẹ̀. lórí gbàwò gangan. ẹ kí ló ṣẹlẹ̀. lórí pin wo. ẹ bá mi dúró. dúró déédéé. àmọ́ ayẹyẹ. ọmọ ò ní dúró wo. ayẹyẹ. ẹ wá gbà kan ò ní dúró. ayẹyẹ. ogun fẹ́ síbẹ̀rẹ̀ lẹ̀ ogun fẹ́ payọ̀ rẹ̀ ọlọ́run fẹ́ bayọ̀ ẹ jẹ́ dúró kí ló ṣì báyìí tó ń ṣe bẹ́ lórí burú ọ́ ló ṣe fi kàn ẹ́. àti ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ọkọ mi ni ẹ ti ṣe léṣe lánàá. àbí lórí burúkú ni ẹ ọlọ́run bá mi sọ̀rọ̀ bí lórí burúkú. wúkì àrí. bó lè mi àkùkọ ọmọ lé bí mo jẹ àkùkọ ni ogun máa pa wúkì. ayé ẹ̀ fẹ́ bàjẹ́ sá. ọ̀gbẹ́ni fílẹ akọwọlé nsìn gbélé síbẹ̀ akọwọlé fọlá ẹ lọ́kànbalẹ̀ lónìí fẹ́ kú wá gbé wọlé ìwọ. sọ́ni ṣé mi wàláì o ti kú o just said you are dead confirm yourself dead gidi ni o. ọ̀gbẹ́ni akọwọlé. kíkọ́ kí ni. kọ́lá àtẹ̀jọ́ kókó àtẹ̀jọ́ kókó máa bọ̀. Ìbejì ẹni bà ojú mi ò lè tàn mí jẹ what are you doing here. mi kú ìbídùn ọmọ ní ìyẹ́ òun ẹbí nílùú yìí ṣé pé mo ti máa pàdé èèyàn tí mo mọ̀ mo fírí ẹ mo fọ́. wọ́n ti ẹ̀ sì fi yẹn sílẹ̀ nù kí nìkan tó ń ṣe bí kankan kí ló fa gbogbo eléyìí. mo máa ń kọjá lọ ní kẹ́ mo lẹ́yìn tó ń ná ìyàwó àdé ń sọ fún pé kó fi ìyàwó lẹ́jẹ̀ ń ṣe bẹ́ lórí burúkú pẹ̀lú mi. ṣé yìí wá ní pé kó wá na ọkọ lọ́kọ lẹ́nu fọ́ báyìí kí ló tó ń ṣe báyìí. ọlọ́dẹ máa yan ẹ̀jẹ̀ ni lórí ìyàwó ilé mi ọlọ́dẹ máa yan ẹ̀jẹ̀ ni. ṣé mi ló ń bá rí. ẹ wo ẹ̀yin náà tiẹ̀ sì ní sùúrù fún náà. ẹ bọ́ sílẹ̀ ní màá tẹ̀ bìrì jà ìwọ ni mo pọ́n lé ìyàwó dé mi níjàre kó wá mi fọjọ́ lọ́njọ́ ṣọ́ọ̀kì eléjò
mélòó ni jíìsì tó wà tó lóhùn rẹ̀ bàbá jíìyà tiẹ̀ o. ẹ ní sùúrù ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ṣẹgbọn ẹ má bínú ẹjọ́. kẹ́mi ló ń bá rí. èmi lè it's okay ó yá wọlé sínú mọ́tò. bí mo ṣe gbé júrì o máa gbé júrì ni. ọkọ ẹ̀yin náà ní sùúrù ẹ sì kẹ̀ easy. don't touch me. lórí ìgbà wo. wọlé sínú mọ́tò jàre. ẹ̀yin náà ẹ ní sùúrù ẹ má nà wọ́n mọ́. Get inside. Wife, get inside. Wife, get inside. Wife, get inside. Méjèèjì ló máa gbé lẹ́ẹ̀kan náà o. Wife, méjèèjì ló máa gbé. Wife, move it. Move it. Anyway. lẹ́yìn ikú wálé everybody ṣe yá dáná kò sá láfẹ̀mí ẹ̀ nípa bí wọ́n ṣe bára mi níbi tí mo wà nísìnyí rẹ̀. but ibo wà ló ń gbé. tí olúwa nílé àti ẹkùn rẹ̀ náà yẹ kó ti mọ̀ pé ẹyẹ ò nílé ibi tílẹ̀ bá ṣú ẹyẹ sílẹ̀ yẹn ń sùn èmi ẹ níbà ẹni tó bá bà ló máa mọ̀ ọmọ gbòòrò ayé ni mí gbogbo ọ̀nà ló gbà mí tọmọ ikú ló léwu. ẹni bá ok báwo ló ṣe ń jẹ báwo ló ṣe ń mu torí ibi tí o lẹ́bí sí ló wà yìí tí o lára sí ó mì pé báwo ló ṣe ń kó tó fi ń jẹ nígbà tó ń jẹ yìí. ẹ yẹ kó mọ̀ wípé àwọn ọmọ kìnìún máa ṣaláìní ibi a sì máa pa wọn àmọ́ àwọn tá belong sọ́lọ́run báyìí ebi ò lè pa wá kàkà kébi pa wá ẹni tó bá bà ló máa mọ̀ bẹ́ẹ̀ ni. ẹ fi ọ̀rọ̀ ìfẹ́ sílẹ̀ yes ọ̀rọ̀ ìfẹ́ kọ́ là ń sọ pa yìí à ń sọ̀rọ̀ ọmọ àbúrò Bánjí ẹ mọ̀ gbà tí mo ti wà lé Jídé ni for the past 5 years tí mo ti wà lé Jídé kí n má gbọ́pá kí n má gbọ́pọ̀ ṣé tí n bá jẹ́ àbúrò yín kí n má ì tí ì bímọ nílé ọkọ ẹ máa advise mi pé kí n dúró síbẹ̀ ẹ wò kò lè jọra wọn rárá mi ò lè dúró síbẹ̀ o ṣe bẹ́ẹ̀ ìtẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ sí máa ń wá ẹ ti bímọ méjì náà mo tún ti gbọ́ pé ìyàwó yín wà ní oyún sìn yìí ṣe fẹ́ kí tèmi gbé ni ẹ wò nǹkan tí màá ṣe mo ti ṣe yẹn o mi ò dẹ̀ lè fà padà síbẹ̀ mọ́. Bímbọ́ ṣe sùúrù ó dẹ̀ jọ torí Ọlọ́run ó mọ̀ pé ọ̀rẹ́ mi Jídé nífẹ̀ẹ́ gidi gan ó nífẹ̀ẹ́ gidi gan bó ṣe kó kúrò nílé ẹ̀ báyìí wàhálà ló dá sílé ayé ẹ̀ sickness ńlá ló gbé wọ àgọ́ ara ẹ̀ yíyẹ ti ń sick ádì ló fi ń lọ síbi iṣẹ́ ìgbé ẹ̀ ló ń kiri kí n bò ń bẹ̀ ó dẹ̀ jọ ṣe fífọ̀ kọ̀ fún mi sórí bó ṣe kẹ́rù ẹ̀ jáde ńlẹ̀ ẹ̀ ó dẹ̀ jọ bá mi dá padà sọ́dọ̀ Jídé kó jẹ́ kí inú ẹ̀ dùn jọ àti pé ọmọ Yorùbá náà ni gbogbo wa wọ́n máa ka fún ilé ọkọ kiri ni wo Ọlọ́run ló ń ṣe ọmọ Bímbọ́ ó pè mí wo tá a bá jọ wà tá a jọ ń gbàdúrà tá a jọ ń gbàwẹ̀ nílé Jídé wà fínú ṣùgbọ́n wà lẹ́yìn ìbọn mọ̀pọ̀. tó bá máa kà á ẹ jẹ́ kó máa kà á tó bá máa kà á yẹn gangan mo wà áfítà àníkèmí ti bímọ tó bá máa kà á kó máa kà á lọ nà ó kì í ṣáà ti bímọ ní tèmi. ẹ wò ó Bánjí ẹ sọ fún rẹ̀yìn o kó lọ ṣe àyẹ̀wò ara ẹ̀ ó ní nǹkan ṣe yes mo mọ̀ bẹ́ẹ̀ ni Jídé nǹkan ṣe Jídé tí ó mọ̀. èmi ẹni bà ló mọ ọmọ níyàá méjì pọ̀pọ̀ ṣiṣẹ́ ọmọ tó pọ̀ tí ó tàn wọ́n làbí kẹ́bọ̀ lẹ́yìn ẹni bá ń lára wájú. èmi àjọ ń ná ọmọ tó súnmọ́ Ọlọ́run bíi ṣọrùn èmi àbúrò Jésù tí kì í jẹ́ àtọ̀jẹ́ pé tó bá gbá mi létí ọ̀tún lásán máa mú gan máa ti bá wọn lẹ́gbẹ̀ẹ́ òsì. gbégún lọ lóde gbóró ń kú ìníjù bí tẹ́rù tọ́ ló wá ń sá kíjokíjo káàkiri èmi apáta pààrà obìnrin tó ń gun ọkùnrin láàjì èmi á máa yọ fandafanda bí ọ̀pọ̀lọ tẹ́lẹ̀gùsì kan kò lè ṣe kí ni tó lè yí láta. ọba lúkọ lèmi ò ẹ̀yìn tèmi níbo wọn ní dúró mo rí mo pin mo rí láyé mi mo tún ṣe kí ni mo fọ ẹjọ fìyẹ́lẹ̀ yọwọ́ mi wọ́n kọ́ mi jẹ ẹ̀kọ́ mi jẹ wọ́n tèmi lélẹ́yìn ikú mi kú. mi ìrírú eléyìí rí wọ́n fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni
Wọ́n fi eléyìí dẹ́rù bà mí rárá o. Mi rí irú eléyìí for real. Obìnrin láì ṣọkùnrin. Oh my God. I think I like you. I like the fact we only confidence because you're meeting us for the first time and look at you, Oko, all free, you're free-spirited. It's really cool. I like that aspect of you. Tiju ke, ibo nìyẹn wà? Bí n ti jọ máa yé lèmi náà. Máa yé ni mi ń gbòòrò. Ẹ wò, ẹ̀yin ọ̀rẹ́ mi. Òun náà lẹ ti rí. Ó ti introduce ara rẹ̀ fúnra rẹ̀. So mi ò ní láti sọ anything mọ́. So, yeah, ẹ̀yin introduce ara yín sí. Yeah, that's correct. Well, orúkọ tèmi ni Adebanke George. Àwọn ọ̀rẹ́ mi, I mean my close pals. Wọ́n máa ń pè mí ní Adebanks. Adebanks. Ọlọ́run mo kó ẹ jẹ. Mo fọ́ fún ẹ. Fílẹ̀. Ṣé wàá rí bí gbogbo inú ilé ìṣètò ẹ̀? Mo mí wípé kí ilé kó tóbi ju bó ṣe wà yìí lọ. Kò sí oúnjẹ tí mo lè ṣe fún gbogbo àwọn tó ń gbé inú ilé yẹn. Ìwọ fúnra rẹ̀ tó bá di food stuff, máa fi ẹ̀sọ́ oúnjẹ. Ó ṣe mí tí o. Ó lè ṣe mí rárá, ó máa wó nìjọ. Yẹ́lẹ̀ sí kó ẹ jẹ. Àṣírí. Anyway. Orúkọ tèmi ni Tókunbọ̀. Àwọn tèmi máa ń pè mí ní TK. T-Face. T-Face kọ́. TK ni. Mi ọ̀gbẹ́ni fìyẹn lẹ̀ o mo pe T-Face tí má jà ti pè síbẹ̀ kó máa dá mi lọ ọmọ adé àlá ní ìdò. Èmi ni controller inú ilé yìí. Kò sí ẹni tí bá pàṣẹ fún pé ibi ìbàyẹn ni kó jókòó sí kò ní yẹ̀ mí lọ. Mo ti rí bẹ́ẹ̀ yàgà kílẹ̀. Anyways, nice to have you here. Ọ̀rẹ́, báwo ni nǹkan tá à ń sọ? Okay, oya. Of course, with my drink. All right. Ṣé mo kí n ṣe bó fún ẹ? Ṣé tó okay? All right. Níbà, enjoy it. So, nice to have you here. Free o. Ṣùgbọ́n relax. O ṣe bidun, o ṣe gan. Màjọ ẹ̀ sùn. All right. Mo lè dín enjoy ara mi already. Yeah. Ẹni tán àbí ẹni bá àbí whatever. Kí ló ṣe ẹ́? O ò ní manners ni. Báwo ló yẹ máa jókòó sílé onílé tó máa kẹ́sẹ̀ sọ̀rọ̀ ìchíà? Ta ló ń bá sọ̀rọ̀? Mélòó la wà bí? Èmi àti ẹ la wà bí, of course ìwọ ni mò ń bá wí. Àbí lórí burúkú ni. Are you sick? Gbẹ́sẹ̀ sílẹ̀ jọ, kí ló ṣe ẹ́ tó ṣe wọ́nranwọ̀nran? Ẹ wo bó ṣe ń bá mi sọ̀rọ̀ ṣàṣọ ìyá wèrè. Lórí kókó ṣí kí ló ṣe léyìí? Orí ẹ̀ ti yí, orí ẹ̀ ti dàrú. Ẹ gbà mí kẹ́, ọ̀gbẹ́ni jẹ́ kó rí ẹ pé o èmi kò gbà tó ṣe ń bá mi sọ̀rọ̀ ìbẹ́ lórí burúkú ibi tó dànù. Bẹ́ẹ̀ bá ọ̀gbẹ́ni mo bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ ìbẹ́ lórí burúkú ṣá. Kí ni gbogbo ilé kí ló ṣe ẹrú mi ní ṣe báyìí? Ẹni sùúrù ẹgbẹ́ wòran ẹ wò mí. Mo ṣe báyìí kí ló bá. Ẹni bá ìwọ lórí pé kò right now. Lórí tó ń jókòó sí, it's not normal now. Hey, listen. You're here for the first time. Kí ló forí burúkú? Ṣọ́jọ́ mo ti pọ́n ẹ lẹ́lẹ́kan tí mo fọ́ fún ẹ ọmọ mi fọ́ fún ẹ mọ́. Mi fọ́ fún ẹ mọ́ bó ṣe wà yẹn. Hey, can you just shush? See, ṣorí tó bá ti wà nílé àwọn èèyàn, fine. Mo sọ pé mo like bó ṣe ní confidence and all that, but you need to comport yourself, okay? What is wrong with you? Má bínú, please. Ẹni bá mi ò láìpẹ́ tó ń ṣe yìí, mi ò láìkẹ́ o. Ìwọ gbọ́ ẹ bó ṣì lọ mi fọ́ fún ẹ mọ́ bó ṣe wà yẹn. Ẹ pé mo ti sọ pé mo fọ́ ẹ. Ṣojú bójú ẹ jẹ́ mi ò fẹ́ wèrè o. You need to talk to her, okay? Ìgbé ilé gan ti pọ̀ lọ́wọ́ kí ló ṣe gbogbo wọn? Inú ilé wọn ló wà náà, kí ni gbogbo ilé? Mo ti gbọ́. Wọ́n gbọ́dọ̀ máa mọ̀ pé mi ò ní wèrè lórí ó dẹ̀ pa mi sọ̀rọ̀ yamayama. Àwọn àlejò ló ń sọ. Ìtumọ̀. Wọ́n sọ bẹ́ẹ̀ ni mo tún àti reason pẹ̀lú wọn tí Bímbọ́ sọ. Bíi pé kí ni ẹ̀? Kó má jẹ́ pé. Wípé mi ò lè ṣe. Wípé mi ò pé lọ́kùnrin. Wípé medically mo ní problem. Jídé farabalẹ̀. Nǹkan tó mọ ẹ sọ, ó mọ̀ kí mo mọ̀ pé ẹ̀yin méjì love ara yín gidi gan. Tó fi wá rí pé Bímbọ́ ó wá yarí kanlẹ̀ pé láyé mo ló gbọ́dọ̀ padà sọ́dọ̀ onírọ́sẹ̀. Ó ní wọn ṣe mọ́ rárá òun lọ. Ọ̀rẹ́ tó bá yarí kanlẹ̀ èmi gan ti conclude lọ́kàn ara mi pé kó yarí. Bẹ́ẹ̀ ni ibi téèyàn ń bẹ̀yàn dé mo ti bẹ̀ dé, ní téèyàn ń gbìyànjú dé mo ti gbìyànjú débẹ̀. Ó fẹ́ wò ta ni kò yẹ, ó fẹ́ wò ta ni. Tí obìnrin bá sú ọkùnrin ó ní bọ́kùnrin ṣe ń ṣe, tọkùnrin náà bá sú obìnrin bó ṣe ń ṣe gangan bóbìnrin ṣe ń ṣe gangan ni Bímbọ́ ṣe ń ṣe yẹn. Fi sílẹ̀ jẹ́ kó lọ síbi tó bá fẹ́ lọ, Ọlọ́run á ṣe èyí tó dáa. Báwo ló ṣe máa rò níròyìn pé bẹ́ẹ̀ èmi ni mo ní problem òun làwọn ò ṣe lè bímọ òun kọ́. Mo lọ sí hospital náà, kò sí nǹkan tí doctor sọ fún mi. Hospital kìíní, hospital kejì, hospital kẹta, kò
kò síbi tí mi ò ti lọ ṣe findings káàkiri pé kí ló lè máa ṣe mí wọ́n dẹ̀ ní kò sí nǹkan kan pé màá bímọ wo bí fi Bímbọ́ sílẹ̀ fi Bímbọ́ lẹ̀ ìwọ jẹ́ kí n fẹ́yàwó mi lé ní tí n bá ní lọ́mọ tèmi fílẹ̀. Jídé mọ̀tẹ́mi kan rí bẹ́ẹ̀ ni pé kàn ń fi akọgbé nímọ̀ pé love Bímbọ́ gidi kan tí ó bá ṣe ẹjọ́ kí ló tó lọ service for the past 3 days. mi ò dispute fact pé mi ò love Bímbọ́ and that was there. níwọ̀ tó like iṣẹ́ gidi kan. then mo love ẹ everybody mọ̀ tèmi gan ò lè sọ pé mi ò love ẹ lóòótọ́ ni but ní ìsìn kò sí nǹkan tó jọ ọmọ bẹ́ẹ̀ mọ́ kí ló dé tí n bá ń continue láti máa love ẹ lọ́gbà ó ni mo fẹ́ rẹ́ lómi wo jẹ́ kó lọ o jẹ́ ká wá báyìí máa lọ Bímbọ́ kó padà sọ́dọ̀ ẹ̀ báwo ló ṣe máa ní everybody mọ̀ kí mo love ẹ yes ìyẹn gangan ni mo fẹ́ kó yí ẹ wípé ọ̀pọ̀ ok secretary sọ fún wa síbi iṣẹ́ for the past 3 days kí ló ṣẹlẹ̀. tí wọn mi máa débẹ̀ kò sí nǹkan tó special tí mo fẹ́ lọ ṣe lọ́fíìsì wọn á lọ. ṣé kò ṣe pé bàbá yìí ti gba ẹ̀yìn sálọ báyìí. ẹ̀yìn ẹ̀kẹ́ kò sọ́nà lẹ́yìn yẹn iwájú yìí nìkan lọ́nà wa mo dẹ̀ ṣọ́ọ̀pù ibẹ̀ yẹn ló mọ̀ gbàjáde padà máa rọrùn. wo tí ń bọ̀ òun ló jáde bọ̀ yẹn. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú. ó kàn ń sọ pé kí n má bínú ni you understand look ìwọ náà fi rẹ sí position mi bí mo ṣe ti ń para tó bá mọ̀ pé wọn ò lè send ẹ̀ jẹ́ kí n bá lè by the time tí bá máa fi débí because tí bá máa fi padà wá tí mi ò bá ẹ ní like mi o. ẹ wo mo promise yín tó bá ṣe ń dé báyìí màá jíṣẹ́ fún un ó dẹ̀ máa wá yọjú sí yín ẹ jọ̀ọ́ ẹ má bínú. please jọba mi jíṣẹ́ o. Ọlọ́run máa wà lọ́wọ́ ẹni ṣọ́ni tá ò mọ̀ o. ó pọ̀pọ̀ mi ní ó pọ̀pọ̀ mi lànà fún mi ní ó pọ̀pọ̀ mọ́ sọ mi di ogún ọ̀sán gangan. àwọn kan mi yẹ́nì kan táyé sórí náà báyìí ẹ wọ ìran ní ọgọ́rọ̀gọ́ wọ́n ti sọ mi sí wọn wọ́n ti mọ́ mi lájọ síta wọ́n ti pa mí lọ́kọ̀ wọ́n ti pa yín lámì dànù fún mi wọ́n ti sọ mí lọ́kọ̀. tó tẹ́ bá gé látòní títí dọ̀la ìyẹn ò máa dọ́kọ yín padà ó ti tó ẹ má fi gbèsè ra yín léṣe o. ẹ pẹ̀lẹ́ madam ní agbára Ọlọ́run àdìrú rẹ mà. àmì o. ẹ má bínú mà ìbéèrè kan ni mo fẹ́ bi yín gẹ́gẹ́ bí iṣẹ́ wa ẹ jọ̀ọ́ mà ṣé ẹ kàn lè rántí ẹni tí ọkọ yín tọ́jọ́ ní gbólóhùn aṣọ tàbí tọ́jọ́ ṣe business papọ̀ tó lè lead pé àpárẹ̀ ni. ẹ o ọkọ mi ò bẹ́ẹ̀ ní kankan jà ọkọ mi ò ní gbólóhùn aṣọ pẹ̀lẹ́ ní kankan ọkọ mi ò bẹ́ẹ̀ ní kankan ṣe business kankan ọkọ wọn mọ̀ pàdánù fún mi ni ọkọ wọn mọ̀ sọ mí sí kórópọ̀ ní ọkọ mi ò ṣe business. Officer. Ẹ̀gbọ́n mi ṣe business o. Okay. Yeah. Ọjọ́ kan. Àwọn sọ́dọ̀ ọ̀rẹ́ wọn. So wọ́n bá wọn lọ fẹ́ ṣe business o. Ọ̀dà mi ní kí n bẹ̀ láwọn gẹ́gẹ́ bí ẹlẹ́rìí. So mo witness níjọ́ yẹn náà. So wọ́n ṣàjọ àwọn ọ̀rẹ́ kan. Àmọ́ mo suspect bọ̀dá yẹn bọ́ ṣe ń ṣe é yẹn. So wọ́n pe bọ̀dá yẹn ní Mr. Bayo. So ó possible. Kọ́ mọ̀ nípa ikú ẹ̀gbọ́n mi. Láti gbà yẹn dẹ̀ rí àlọ́ business yẹn ni mo rí mi ò rábọ̀. Rárá láyéláyé irọ́ mo lè jẹ́rìí Báyọ̀ gbé mo lè jẹ́rìí ẹ̀ láti sí títí táyé bá mi parẹ́ Báyọ̀ lè pọkọ mi o Báyọ̀ tẹ́ ń wò yẹ ọ̀rẹ́ tímọ́tímọ́ báyìí lòun àtọkọ mi jẹ́ láti kékeré kí ló fẹ́ pa fún ẹ sọ fún mi kí ló fẹ́ fi kú ẹ̀ ṣe kì í ṣe Báyọ̀ ló pọkọ mi o àwọn kan ló pọkọ mi àwọn èèyàn kan ló pa kì í ṣe Báyọ̀ ló pọkọ mi. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ní ìta wà yìí level tá dé yìí ẹ tún ṣì ń trust èèyàn ẹ má trust anybody trust níbí yìí irọ́. sir ẹ rántí kéèsì Mr. Sina sir. yeah. mo fẹ́ kí ẹ wo Joyce ra sir. Madam ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ pé Mr. Bayo ló pọkọ yín àbọ̀kọ ló pọkọ yín sílẹ̀ ẹ kí n bẹ̀rẹ̀ pẹ́ṣọ̀ kan lọ́wọ́ ẹ jọ Mr. Bayo kan sọ̀rọ̀ pa ẹ̀ níbo ló ń gbé báwo la ṣe lè rí mọ́ ẹ jọ ẹ
so ẹ ká. ṣe láti rí Mr. Bayo bẹ́ẹ̀ ló ní sí ìtọ́jú. torí àwọn tí ẹ ń gbòòrò ti máa ń pè ládé òrùn àbí ìkòkò lásán la fọmọ ẹ lórí torí ẹ ti gbẹjẹ yìí ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. màámi èmi náà mọ̀ pé bẹ́ẹ̀ jẹ́ nìyẹn. kò ní bẹ́ẹ̀ lọ ẹ̀rọ bẹ́ẹ̀ ṣáré mi. tí ì rí kọ̀ọ̀kan ẹ̀rọ bẹ́ẹ̀ ṣáré mi. wọ́n lọ ń fi ọwọ́ tẹ ìdí àwọn alájà yìí fún. mami mi mọ̀ ń mọ̀. sórí tọ́bánikà dáṣẹ́ rí àfẹ́ ní club ẹni tí ó rà òun ló máa san àmọ́ kó má bàa ṣe bẹ́ẹ̀ mọ́ òun la ṣe fẹ́ kọ́ ẹlẹ́gbọ́n lónìí. ẹni bá máa bínú. ìbọn. ọjọ́ mi. This is your first assignment. Kill him. Abo ṣiere. Kí ló dé tó ń la àmọ́? Have it. Ibà ẹ má ṣe báyìí. ẹni tó bá kó owó ọjọ́ ìbò lẹ́yìn o ẹni bá kíá tó bá kó owó ọjọ́ ìbò lẹ́yìn o. ìjáyà lọ́mọ mọ́dúró lè kú ó léwu. What's up? As in, kí ló ń ṣe? I see fear all over you. Why are you scared? Ṣètìrì. Àgbá òfìfo tó máa ń dún yànmùyànmù. All right. Ìwọ kan sọ 1,000 naira nù sílẹ̀. Ibi tó bá sọ sí ló máa dúró sí. Now, do you any coin? Bóyá 1 naira. Ìwọ sọ sílẹ̀, wàá rí bó ṣe máa dún. Mi ò ní láti máa láòdẹ̀. Sórí ìgboro torí yẹn, òun lọ̀gá wà o. Mo rántí ijọ́ tó dé, you know. Tó bẹ̀rẹ̀ sí ń pariwo, tó ń kéré, tó ń ṣọ́ ara ẹ̀, tó ń ṣe tó mọ̀. Wàá notice pé everybody ń wò ẹ́ akọ̀ọ̀hún rẹ́rìn-ín pé it's allowed.
I mean, ibi tí knowledge èèyàn bá dé, ibẹ̀ náà ló mọ̀. Ibi tí wọ́n rí ìta mọ̀ sí, òun ni wọ́n sọ ẹ̀. Anyway, ìwọ náà ti rí gbogbo ẹ̀ fúnra rẹ̀. Kò dìgbà tí n bá tún ṣẹ̀ṣẹ̀ máa introduce gbogbo wa sí ẹ̀. You now know that we are professional assassins. With the tomorrow shit and shit. But that's not the point exactly. Ìlú tí ò sí òfin kò ṣẹ̀ṣẹ̀ o. A ní rules and regulations tó ń ká ètò ọgbẹ́. Okay? Anybody? Òun ló ti gbọ́ yẹn. Number 1. Kò sí nǹkan tó ń jẹ́ pé mi ṣe. Torí pé a kì í fẹsẹ̀ sódò ká tún máa kígbe òtútù. Ó ti wọnú ẹ̀ and there is no going back. Then number 2. Tá bá lọ fún operation tó bá mọ èèyàn rí bẹ́ẹ̀ tàbí ojú yín ṣe mẹ́rin ó ní láti mú rẹ̀ níbẹ̀ balẹ̀ ni. Mo mí pé ó ní láti pariwo níbẹ̀ ni. Then number 3. Tó bá jẹ́ iṣẹ́ èèyàn tó mọ̀ náà mú wá fún wa kó jẹ́ ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ kó jẹ́ brother ẹ̀ ó ní láti ṣe ni. Yes, ó ní láti carry out operation ẹ̀. Tó bá ṣe bẹ́ẹ̀. Kìlà iná ọmọ rárá ẹni bá iná ọmọ rárá kìlà iná ọmọ rárá. Ṣé bí lè sọ fún wa pé ń lọ ni ṣàbùjá yín re ni. Oh my goodness, TK, what's up man? Kí ló ṣẹlẹ̀ mi báyìí now? Mi ò ráyè gbogbo ẹ̀jẹ̀ wẹ́wẹ́ yìí, kí ló ṣẹlẹ̀? You know what to do man. Kí ṣe kí ni? Go ahead and do it. Kí ló ṣẹlẹ̀ tó kú bọ̀? Hey, chief ẹ̀ wo bí báyìí. Mi ò fẹ́ gbọ́ ọ̀kan lẹ́nu yín o. Ṣẹ́rí orí yín tó ń dán kólákólá yìí, má fi fọ́ dànù. Sorry. Chief ṣe fẹ́ gbọ́. Wọ́n ti sanwó ẹ̀mí yín fáwa o. Bẹ́ẹ̀ ṣe wáyé ẹ̀ di ọ̀la. Owó ẹ̀mí ta ló sọ tó mọ̀ sọ fún ọ bá a sọ pátápátá ×2 ×3 ×4. Ẹgbẹ́ ní orí burúkú sọ̀rùn abẹ́ ya wèrè ni sórí gbà wò. I'm sorry. Sorry for what? Sorry for what? Wọ́n ti olórí burúkú wọ́n ti ṣe ti bí dọ̀rùn tó bá dọ̀rùn kó lọ́ máa ṣe kí ni kó lọ́ máa bá bàbá gọ̀dù lójú ọ tó ti yí ẹ̀. Èmi báyìí mọ̀ ní ilé pamọ́. Ẹ wò ó, ẹ ṣáà máa bínú mi ìyàwó. Mo ní
ní intention àti bá yín ṣeré fúlì lẹ́ni yìí bó ṣe rí bábúrò yín ṣe ń pè mí yẹn tí n bá tètè lọ jẹ báyìí ẹ dẹ̀ mọ̀ pé tọkọ láṣẹ. o ọjọ́ kúnlẹ̀ báyìí kò ní ní ẹ lára. àmín. àgbò agbó kó tó wọ̀. àmín o. o ti gbọ́. ọ̀nkú ṣe ti ráwọn tí ẹ wá ni. bẹ́ẹ̀ ni mo ti rí wọn ẹ ṣe gan ma. ok. bro Banji. ẹ mọ̀ra ni. mo mọ̀ wọ́n jù. ọ̀gá ọ̀ ara lé wá jà ń gbà yẹn. bro Banji. bímbọ ó ṣe jẹ o láti jọ yìí. ẹ wò bímbọ rè lágbára. bímbọ. èmi ni o. kó tó jọ mẹ́ta. ẹ ń wo okùn mi bro Banji ẹ fọ́ọ̀nì oyún náà ni ẹ wò iṣẹ́ ọlọ́run lélẹ̀ ó ti ta. kò pẹ́ tí mo meet ọkọ mi báyìí within 2 months tó kàn mí báyìí ó di oyún ni. ẹ wò bro Banji Jídé ń kọ́. ṣé mọ́ra ni. ìyá ọkọ mi ni wọ́n. báwo jẹ́ ní gbogbo nǹkan side bó ló ń lọ. mo lọ sí area ṣàpọ̀n yẹn. ṣàpọ̀n kò tí ẹ síbi tó máa lọ tí mi ò ní gbé ẹ jẹ́ ká lọ. ẹ já lọ. ẹ wo mọ́mí tó bá ti di next week Sunday bí mo ṣe sọ kò sí máa bá yín kiri. ẹ wò ẹ bá mi gbéyàwó mi dáadáa ń bi títí o ẹ ṣe gan o ẹ ṣe o. tó bá ti wà lórí road tó lead to stadium right. You go straight down. As soon as you want to sight stadium, so immediately to about to walk past the stadium, why one straight road come by your right, another one that's an overhead bridge. You're not going through the overhead bridge. You're taking down. So to about to go down like you drive about say 3 minutes drive, which will lead you to the turning by the right. So are you right here? No matter take it to the extreme end. So that's the extreme end here. The place is called a new road. So new site, and that is where you start your own job. Ibi tó ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Ẹnìbà, ìwọ nìkan ló máa lọ carry out operation yẹn. Why? Ìdí ni pé iṣẹ́ mẹ́ta ní lọ́jọ́ yẹn. A dẹ̀ ní láti pinra wa ni. Sori Adebank tó ń wò yìí. Ó ló ń lọ fún operation Madam Kofo. Èmi àti TK la máa lọ carry out operation quick. Ìdí nìyẹn. Ẹrù òbodò. Okay guys, hold on. Bọ́kọ bá roko, á padà wálé. Bádà bá roko, á padà bọ̀. Béwúrẹ́ bá regbórejù, ilé kòkó ń tagbé. Alọ́rí, àbọ̀rí. Àṣẹ. Báyọ̀. Ṣé wo mọ̀ wípé tájá bá lógún ọdún láyé ẹran ògùn ni? Báyọ̀. Àwa tó ń wo ìkọlù ṣe, ó dẹ̀ ní láti bẹ̀rẹ̀. Àwọn tó ṣe gangan, àwọn náà gbéṣẹ́ fún wa. Wọ́n dẹ̀ nìkan wá pa ẹ́. Pa mí? Àwa náà dẹ̀ rí i pé ikú ni èrè ṣe. Ta ni ẹjọ́ tó lọ́nà ta ni? Ó fẹ́ mẹ́ni tó ṣe. Ṣé wo mọ̀ wípé obìnrin ò kì í láyà kó mòrò kó tún wá máa béèrè pé ta ló wà ń bẹ̀? Báyọ̀, tó bá tún ilé ayé ẹ̀ wá, wàá mọ ibi tó yẹ kó gbẹ́sẹ̀ sí ẹ̀. We are sorry. Kila, 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 Haniba, 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 kila, kila, Haniba, kila, kila, Haniba, 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 kila, kila, ẹni tó bá kó o gbọ́dọ̀ yẹ kó lè rí o, ẹni bá kíá.
owó tẹ̀ ti fún wọn sí èló ni. Gbogbo tó tọ̀ owó tó ti gbà ń sìn is 3.5 million. 3.5 million. Yes sir. 3.5 million ṣùgbọ́n. Ẹ sà kò parọ́ iye tá a gba ọgàn nìyẹn mo rí pé ẹ̀yin náà rí nǹkan tí àfọwọ́ ṣe ń bíbá mo promise pé very soon sáà máa tún parí gbogbo nǹkan tẹ̀ ń wo ń bíbá. Rárá ojú ń dùn mí ni kò yẹ kí ni ìyàtọ̀ náà pé ẹ gbowó ẹ lọ dà sómi àtẹlẹ́ 3.5 million naira lẹ́tún ti gbà kúyè tẹ́ ti gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tí parí iṣẹ́ dìsìn mo sọ pé gbogbo ń tà fi ṣe náà rèé abẹ́ẹ̀kọ́ kò sí wàhálà kò sí ẹ sábà kí gbogbo ẹ̀ ló ní àdéhùn ìgbà àtàsìkò tá a ní láti parí ẹ̀ èmi olófin lèmi mo ti sọ fún yín nǹkan. ilé ọ̀gbẹ́ni òbí fẹ́ béèrè pé ìṣọ̀kan lọ́wọ́ ẹ ni o sí wàhálà kan tó mi fẹ́ wá bẹ́ẹ̀ fa bẹ́ẹ̀ mi ṣe wà ṣó yí ẹ jọ ṣó ti gbé abúlé alápàkó ríṣà. alápàkó ṣé ní nàìjíríà mi ò mọ mi kankan tó jẹ́ alápàkó nàìjíríà rárá. ẹ máa wo wèrè ọ̀gbẹ́ni wo tó bó ṣe wà wọ́n ti san owó ẹ̀mí ẹ̀ fẹ́ mi. kọ́síkọ́tì mi fẹ́ fi ẹ ṣe kó yá tètè rántí lọ́wọ́ kan ṣó yí ẹ ń sìn. inú mi dùn pé mo máa rí yín. inú àwa náà dùn láti rí yín o. ẹ̀yin ẹ káàbọ̀ sí ìlú wa ń bí ẹ̀yin akẹ́kọ̀ọ́ mórí ṣé ò sí mórí yín o. bẹ́ẹ̀ yà bá wọ̀lú olórí lẹ́la àkọ́kọ́ rí ẹ ṣe dáadáa o eléré oṣù wà pẹ̀lú yín alẹ́ ìlú ìgan yóò wà pẹ̀lú yín mo wá rí yín o kí lẹ fẹ́. actually sir kò sí anything ṣe nígbà tí àwa tí a jẹ́ external tí a wọnú ìlú yìí táwa ṣe exam ṣe gẹ ni wàá sọ fún wa pé dandan èèyàn kan wà tó wà important tàbí dọ́ọ̀rì yẹn tẹ́ni yẹn jẹ́ balẹ̀ lọ́sọ pé dandan àfi ká wá rí yín sá. a tún wá ní pé ká béèrè lọ́wọ́ yín pé gẹ́gẹ́ bí àjèjì ní pé àwọn nǹkan wo ni yẹ ká ṣe àtàwọn nǹkan tó yẹ ká ṣe láì fẹ́ dé nìyí sá. ọ̀ya ń bi tá a fẹ́ gbin bìsí ṣe lóbi lálẹ́ wù mẹ́ látòrí ìbéèrè tiẹ̀ ẹni tó sọ fún yín pé ó yẹ kẹ́ ẹ rí baálé ọkọ òlu orí rẹ̀ pé èmi ní ìlú yìí wà lọ́wọ́ rẹ̀ àṣẹ tí n bá pa ni kọ̀sẹ́ntì ọ̀rù inú mi ní kò mọ̀ wá rí pé iná fọmọ gbọ́dọ̀ ẹ fọgbọ́n ṣe lórí ìbéèrè tiẹ̀ dàrí ṣe rí ọkùnrin bẹ́ẹ̀ bá ṣe kó bí ní ìsìn kódà ìbá àjò òru ni yóò mú yín débẹ̀ òòṣà mẹ́ta kan bẹ́ẹ̀ lù wá òòṣà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún àìsùn sídìí òòṣà àìyí tọ̀ síbẹ̀ ẹ dákun ẹ má débẹ̀ àdébí kẹ́ ẹ sùn ẹ tọ̀ obìnrin tó bá sì ń ṣe é lákò gbọ́dọ̀ débẹ̀ ó sì yẹ yẹn ẹ má débẹ̀ rárá ni o ìtọ́ wa jọ bí irú rẹ àwọn ọkùnrin lọ́kàn ẹ dákun àwọn obìnrin tó bá ti wà nílé ọkọ nílùú wa o níbi tí mo ti jẹ baálẹ̀ o ọkùnrin aláta kankan èyí fẹnu kì í sọ fún wọn kó wọn ọ̀fẹ́ wọn. àwọn èèyàn yìí fẹ́ yàwó wa o alẹ́ ẹ̀tẹ́ yìí fẹ́ yàwó wa o àwọn èèfó bí i sí o. ṣòǹdọ̀ àlàyé máa kọjá yẹ o. ọ̀tọ̀ lẹ́yìn eléyìí alápàkọ́ mo ti débẹ̀ rí ẹsẹ̀ náà ìsàmù ni mo lọ ṣe bẹ́ẹ̀ ìgbà yẹn mo dán ọ̀nù gọ́ńdà tí mo kéré díẹ̀ mi ò tètè mú wà ẹ́ kiri lẹ́ẹ̀kan náà mo á lọ. ó títọ́ ló ń ṣe ẹ́ ń sẹ́wó láriwo wèrè wo jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ ọ̀hún tó fẹ́ pa ẹwọ́ wa ń pa àkó ẹwọ́ wa lára ń di kọ́dé mi fẹ́ jẹ́ kó yí ẹ́ sìn ní pé kó tètè ṣe kí ni kó tètè kálẹ̀ lọ́wọ́ kan ṣé o ti gbọ́. Better kíyàn máa accept ju pé kíyàn accept kó wá má ṣe lọ. ẹni bá wo ojú mi dáadáa kò sí nǹkan kan tó lè ṣe ju pé kó lọ ṣiṣẹ́ tí wọ́n gbé fún ẹ lọ. Ìbídùn mo ti ṣàlàyé gbogbo ọ̀rọ̀ ìfún ẹ látilẹ̀ ọmọ ayé tó ní kí n lọ ṣe nǹkan fún yìí ọmọ olóore mi ni
báwo ni. Yes sir. ẹ ń lọ sódò. bẹ́ẹ̀ sà. ẹ bá mú nǹkan bọ̀. bẹ́ẹ̀ sà. wá gbọ́ mi kí ló ń ṣe àwọn ará àdúgbò náà. à ń lọ sódò wọ́n tún bi wá léèrè wípé ṣé ẹ̀ ń lọ sódò jọ sọ fún mi ṣé exam hall wà lódò táwa ń lọ yìí ni imagine ṣó yẹ kó rí bẹ́ẹ̀. níbo kí ni kí ṣe ẹjọ àwọn níbo ni níbo. ó bá lọ ó pariwo ẹjọ wa ó lè sọ pé ká wà lọ síbẹ̀ ṣé ti dùn ẹ̀yìn ṣé kú wà ń bẹ̀ ni ṣé ọdún. Aláyé wọ́n ló fà mí sáàrin àwọn ènìyàn náà. Ẹni tí mò ń sọ fún ẹ orí tó ṣe fún mi ó sì ń jìyà ẹ̀ títí di sè tó ti bọ̀ ń bẹ̀. Ẹ̀ṣẹ̀ tí wàá gbéṣẹ́ lèmi lọ pé kí n lọ ṣe wọ́n náà mọ bó ṣe máa rí ni mọ̀. Ojú ẹnìkan mo dẹ̀ ń wò bí mo ṣe wáyé o mo fọ náà bẹ̀ kò lè possible gbogbo ọ̀nà tí wọ́n náà bá lè fi ẹ̀pùn mi ní gbàgbé láéláé Ọlọ́run. ẹni bá wo mi dáadáa read my lips sori gbogbo ọ̀rọ̀ tó ń sọ pátápátá ó dàbí pé òun ní gbàdúrà báyìí sẹ́yìn àpò ni nítorí wípé tí o bá kọ̀ tí o ṣiṣẹ́ tí wọ́n gbé fún ẹ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ. Hello? Oh, nice one. Okay. Ẹnìbà. O ní láti stress ààrẹ mọ́. Nítorí pé àwọn girls wọ́n ti lọ carry out operation. Àṣálàwà tó gbéṣẹ́ fún ojú ẹyẹ ó kálé ó kákó kò síbi mẹ́fẹ̀ẹ̀fà tó lè sá pamọ́ sí the list ẹ̀wà nìyẹn bí bá wọ́n sọ fún yín pé kò fara ṣoko ṣé bí rúbí báyìí kò fìlú ilẹ̀ pátápátá rẹ̀ ó yẹ kí wọ́n kàn tiẹ̀ béèrè pé kí ni tèmi tó gbéṣẹ́ fún tí mo ṣe. kò yé mi ò mọ ìsìn àti pé mi ò mọ ètò ìgbé kẹwàá pa mí gan ẹni tó sọ fún mi tó ní pé mi àtòjọ dùn kan ìtàlẹ́ kí ni mo gbà dùn kí ló jọ kẹlẹ àti ẹ̀pọ̀ tí ó létí tí mo lè mọ̀ pé mi àti ẹ̀ ń dùn òun lọ̀rọ̀ ìyàwó tó wà lọ́wọ́ mi ó dẹ̀ lóun fẹ́ mọ́ mo dẹ̀ sí ní kó máa lọ ṣé tó lóun fẹ́ mọ́ sí fẹ́ máa báyọ̀ kan dùn ni. ṣé mo kó sọ fún mi pé o wá ṣe exam lábúlé alápákó ọmọbìnrin kékeré kan kú sómi tó help. ó ní kú pẹ̀lẹ́. Àbíkẹ́ ẹ sori re o ẹ máa ti sọ̀rọ̀ ẹ máa ti gbọrọ ẹ ṣe fídíò ní bàjẹ́ lẹ́gbọ̀rọ̀ lọ́hùn bóyá máa gèrè mú kẹlọ bá lè gbọ́ ẹ nítorí burúkú ṣe o kò sí lẹ́yìn òun kò tẹ́lẹ̀ mí mọ́ òun nìkan náà lọ́nà ìdá fún ẹ ní ọdún ṣe wá rí báyìí ṣe gan ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ. Bàbá Àbíkẹ́ balẹ̀ pẹ̀lú ẹ ṣe
tí mo rí rèé àbíkẹ́ni ó kó sódò ní bóun ló ṣe ṣe ọpẹ́lọpẹ́ arákùnrin máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọpẹ́lọpẹ́. ìwọ lọ gbé àbíkẹ́ jáde tọ́jú ògbódò lọ. sọ̀rọ̀ ayé àṣírí ń bẹ́nu obì àjèjì ni ó wàá gbé dákun ńgbà tí ó fi wọnú odò ọkọ bàtà yìí lọ́wọ́ ni. rárá ẹsẹ̀ mi ló wà àjọ wọnú odò ni. ọwọ́ bàtà wọnú odò òun ni. balẹ̀ èmi ò tí ẹran tí mo kí bàtà wà lẹ́sẹ̀ mi èmi kọ̀ọ̀kan lu omi ń tèmi ni kó má bàa bómi lọ ẹ wo káṣá dúpẹ́ pé ó padà sáyé máa tún bàtà ṣe. ẹ dákun ẹ̀yin ọmọléèwé ńjọ́ tẹ́ wà á bá mi tẹ́lẹ̀ dé kí ni mo sọ fún yín lórí pé àjèjì kankan gbọ́dọ̀ wọ bàtà wọnú odò ìlú wa kí ni mo sọ fún yín. ẹ dákun kọ́kọ́ sọ sí mi lọ́kàn èdè ọgbọ́dọ̀ dì mí ẹ̀fún ọgbọ́dọ̀ fún mi odò kan so tí ń bẹ ń lu wa ní odò ń àjèjì ọgbọ́dọ̀ wọ bàtà wọ nínú odò ọ̀hún ẹ dákun yàtọ̀ sí káyé yẹ̀wọ̀ ẹ dákun sóyè kéèyàn wọ bàtà wẹ̀ nínú odò eléyìí tẹ̀ tún wá jẹ́ èèwọ̀ pé àjòjì kan ọ̀tí ẹ̀ gbọ́dọ̀ wọ bàtà wẹ̀ sọ ti yé yín dákun máa mú wọn lọ bí wọ́n ẹ kárí ẹ mọ́ ẹ ṣe wọn. ibi tẹ́ ẹ bá dé náà ni ẹ̀dùn ó amọ̀dúpẹ́ ibi ẹni ẹ̀dá ṣe bí àbíkẹ́ ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ń ta nílò ti yọ ọ̀nà pẹ̀lẹ́ àbíkẹ́ nígbà tí wọ́n ní ìsọmọdé. bàbá dáadáa bàbá láàánú nígbà tó gbogbo ẹ̀ tí wàá rí báyìí kí ló máa ṣẹlẹ̀ sẹ́mi gangan èmi. ẹ gbọ́ wọn gbọ́n ìbéèrè àgbà lọ́bẹ̀rẹ̀ wọ́n sì dá olóhùn pẹ̀lú àgbàlagbà ọ̀lẹ́wò fún wọn gidi tí ìṣe kékeré àmọ́ àwọn ilẹ̀ ṣé wọn sọ fún yín tẹ́lẹ̀ ni àmọ́ kì í sọ̀rọ̀ bí àmọ́ sọ. bá mi kí ni irun tó máa wá ṣẹlẹ̀ sọ́wọ́ ọkùnrin báyìí. àbíkẹ́ ní ìbéèrè ńlá ló béèrè yẹn ṣé o rí ọmọkùnrin tó yọ ẹ́ kúrò nínú ewu tá à ń wí yìí tí n bá ní fi kún tí n dẹ̀ ní yọ kú táyọ̀ fi parẹ́ kò lè bímọ. ṣé torí pé mo ràn ẹ́ lọ́wọ́ ó ní mi ò ṣe lọ́mọ lẹ́yìn ó ní mi ò ṣe bímọ. mo já fi gbogbo káwọn kan lé mi lẹ̀ já fi ọ̀rọ̀ àṣálẹ̀ báyìí sìn ọ̀rọ̀ ayé mi important mi gbogbo eléyìí lọ báwo ni mo ṣe fẹ́ ní ọmọ àìmọye obìnrin ni mo ti fẹ́ tó jẹ́ pé kò sí ọmọ láàrin wa ìtorí ẹ̀ ni wọ́n ṣe fi mí sílẹ̀ tí wọ́n fi lọ báwo ni mo ti fẹ́ lọ́mọ ṣé èèyàn máa ń ṣoore dáràn ni. wọ́n ti fi kú wá ẹ̀ délé. bá mi dé báwo. ikú ń dẹ̀dẹ̀dẹ̀ ò dẹ̀dẹ̀ kó dẹ̀dẹ̀ kú ó ń gbóná jọ̀njọ̀ dùgbẹ̀dùgbẹ̀ tó mi lókè ò tó bá jábọ́ ńkọ́. She believe that Jide is nowhere to be found in this house. I am telling you, I checked everywhere. God. Kí ló lè máa ṣe? Wait. Iṣẹ́ ọwọ́ ẹni bá ni o. Ẹni bá? Yeah. Kò jẹ́ Jibe. I am damn sure. Because how now? How the guy won't know? So bá síbi ta lọ, definitely should be here. Hello? Yeah. Níbo the next place? Kila Haniba mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá mi dé sí jẹ́ kí n tètè máa lọ jẹ́ kí n máa lọ jọ. ẹ̀gbọ́n ẹ farabalẹ̀ gan o ẹni bá ló ń sọ̀rọ̀ bá ní bá yín sọ̀rọ̀ kẹ́ máa dá mi lóhùn lórí gbá yín lórí píìnì ẹjọ́ ti yé yín sí. ẹ wo sí rí àwọn ọmọ tó yà lọ sí
sàlẹ̀ ọmọ oró ni wọn tàbá gbá imú lásán ikú ni ẹ jẹ́ ká ṣe báyìí. ṣé gbogbo eléyìí tó sọ ohun tó ń dẹ́rù bà mí ojú ikú ni mo wà jẹ́ kí n tètè máa lọ báyìí. ẹ mọ̀ kan ẹ jẹ́ ká yà gbà báyìí. bẹ́ẹ̀ta ẹ jẹ́ ká yà. kẹ́ ẹ tó yọ ọ́ ta lára ẹ̀ wàhálà ni ẹ tún ti wá yọ tán sìn ó tún wà níbi láti ẹ̀kọ́ kan sùn ẹ jẹ́ kí mi mọ̀ tó bá ń ṣẹlẹ̀ tó bá jẹ́ tó wó ni ẹ ò ní problem but mi ò lè in fact mi ò lè stand there láti lose ọmọ yìí. ẹ má wọrí bàtà ti ṣe surgery fún wọn tó ń sìn ara wọn máa wá òkè. Mr. Dapo go ibole wá sìn station go DPO ẹ gbé fún wọn. Hello sir. Yes sir, hospital ni mo wá ń sìn. Yes pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ni ẹ lè má bọ̀ ń sìn. Mo ti júwèé ibẹ̀ yẹn fún Mr. Dapo, mo ti júwèé ibẹ̀ yẹn fún wọn. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ má wọrí màá bá yín sìn. Màá wá mú yín wá síbẹ̀ ńsìn. Yes sir. Yes. Doctor ẹ wo gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín lẹ́ẹ̀kan tí ò ti yé yín yẹn mo mọ àwọn tó ń lépa ẹ̀mí wọn yìí o mo mọ̀ tó ti yé yín sìn ẹ jẹ́ kí n lọ láti lọ kó àwọn ọlọ́pàá yẹn wá ẹ jẹ́ kán tiẹ̀ wá ń bí títí ara ẹ máa fi yá o bá àjọṣe kan ni ẹ má wọrí kò ní sí problem kankan ṣé ti gbọ́ ẹ jọ. sà ojú mi ò lè tàn mí jẹ òun ló pẹ̀ ẹ̀gbọ́n mi kéèsì ẹ̀gbọ́n ṣì wà lábúlé wa nísìnyí tí wọ́n ti yanjú ẹ̀ ó sá lọ ni màmá ẹ̀ kú sọ̀rọ̀ tá à ń sọ yìí. arábìnrin are you sure of what you are saying? In fact kéèsì ẹ̀gbọ́n ṣì wà lábúlé wa. pé ẹni tó pa ẹ̀gbọ́n ẹ̀ lábúlé ó rí ní hospital nílùú yìí. bẹ́ẹ̀ni. for the second time ṣó sure pé kì í ṣe pé òun fún wa ní first information. mo sure nǹkan tí mò ń sọ. you are sure of it. bẹ́ẹ̀ni sà. okay. Káyọ̀dé. bó ṣe pè wá nìyẹn mẹ́mbà church wa ni wọ́n so wọ́n ní wọ́n wà bí torí ẹ̀ la ṣe wá wò wọ́n ẹ ṣe kàn bẹ́ẹ̀ ni ara church wa ni wọ́n ẹ̀wọ̀ ṣé ní ìyẹn kókó pọ̀ jù. kí ni ìyẹn ó bá àwọn ọkọ wọn. ó ṣe kò ṣáà sí nǹkan tó máa ṣe wọ́n. ẹ má wọrí ó máa wá òkè ẹ kò tọ́jú ẹ jọ dókítà ẹ fún wọn ní ìṣẹ́jú márùn-ún pé. Jésù Kristi Jehova Jésù Kristi ogun ọ̀run o sọ̀kalẹ̀ sáàrin wa ní wákàtí ọ̀wọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí ogun ọ̀run ti wà báyìí ogun ọ̀run ti wà bí ogun ọ̀run ti sọ̀kalẹ̀ wọ́n ti sọ̀kalẹ̀ sáàrin wa wọ́n ti wà bí. ẹni bá olùwàgbọ́n mi àmọ́ ó dá mi lójú pé ẹlẹ́dàá ẹ̀ ń gbọ́n mi ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni tó bá dalẹ̀ ó di dandan ìwọ ti dalẹ̀ wálé mi o ẹ̀mí mi lè balẹ̀. Pieces! Answer everybody! Answer! Drop your guns!
You are under arrest. Move! Ẹ pẹ̀lẹ́ madam, ẹ kú ọ̀rọ̀ èèyàn ọkọ yín. Ọlọ́run ò ní jẹ́ ká rí irú ẹ̀ mọ́. Gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí fún yín wípé àwa ọlọ́pàá ọwọ́ wa máa tẹ àwọn tó pa ọkọ yín. Ìkan lára àwọn tó pa ọkọ yín nìyí. Àǹtí, kí lọkọ mi ṣe fún yín kẹ́ tó pa? Kí lè tẹ̀mí sọ ìdókòwò ọ̀sán gógó? Ṣé bó bìrì lẹ́yìn náà? Àti pé èlò gọ́ngọ́ ní báyọ̀ bá gbé fún yín tó fi mú yín tẹ̀fi lọ pa mí lọ́kọ. Madam, ọ̀pọ̀lọpọ̀. Sherry, at times ibi tá a fojú sí ọ̀nà kí máa ń gbàbẹ ẹni tó pọkọ yín gangan ó wà ní custody wa ń bì ẹ̀dẹ̀ máa rí nsìn. Officer, bring that stupid idiot. So ẹ ṣáà fọkàn yín balẹ̀ madam, Ọlọ́run á tọ́jú àwọn ọmọ yín. Àmín, fọkàn balẹ̀. àǹtí. Bàbá ọkọ mi. Bọ̀dá Fẹ́mi, ọ̀gá ọlọ́pàá, ẹ ti ṣìyàn mu. Eléyìí ò lè pa ọkọ mi, àbúrò ọkọ mi ni. Bọ̀dá Fẹ́mi ẹ sọ̀rọ̀ ẹ gbọ́. He's a criminal. Ẹ gbọ́, ọ̀nkú Fẹ́mi, ẹ̀yin lè pa bọ̀dá yín. Ẹ̀yin lè sọ fún ọ pé kó lọ pa bọ̀dá yín. Ó ṣẹjọ́ tèmi náà. Èmi nínú tọ́. Ṣe rí nígbà tí a wà ní school. Bọ́dá mi nice everybody, ó nice wa gan. Kò sí nǹkan tá a béèrè lọ́wọ́ wọn tí bọ́dá mi ò fún wa. Ká la fẹ́ ra textbook, ká la fẹ́ ra anything in school, ká tó béèrè, bọ́dá mi ti fún wa. Àwọn èèyàn dẹ̀ ń fojú wo pé irú àwọn ọmọ ìyá báyìí, àwọn ọmọ ìyá tó jẹ́ kó máa fi tọrọ ni. Àmọ́ nígbà tí ó ti fẹ́ yín gẹ́gẹ́ bí ìyàwó, àgbàdùn bọ́dá mi mọ́. Bọ́dá mi láhùn gan, wọ́n láhùn gan, kò sí nǹkan tá a béèrè wọn ní fún wọn máa ní ká lọ báǹtì. Ẹ̀yin lè ń pàṣẹ. So mo dẹ̀ wá wò pé nígbà tí mo rí pé irú business yìí yọjú, opportunity ní fẹ́mi, mo ti mọ̀ pé máa rí tèmi jáǹbẹ̀. So mo dẹ̀ dúró as witness. So kí mi náà lè rí owó kí n lè fi ṣe àwọn nǹkan tèmi náà fẹ́ ṣe. Mi ò kí bó ṣe máa rí nìyẹn. Ṣé torí ẹ̀ lè ṣe wá pa mí lọ́kọ? Madam, ẹ ṣàfilẹ̀ ṣe rí gbogbo àtúwé asán tó ń ṣe yẹn tó bá ti délé ẹjọ́ lọ ṣàlàyé fún wọn bẹ́ẹ̀. By Monday you will be in court. Bẹ́ẹ̀ ni ìgbà ibẹ̀ wọ́n yà yé ìlú ṣe. Ẹ wọlé lẹ́kọ̀ọ́. Ẹjọ́ mẹ́kọ̀ọ́ mú mi. Yẹ́bìtẹ́, ẹ̀dùnkún èrè oṣù wa. Jọ́ torí Ọlọ́run fún ẹ̀. Eli, ọ̀rọ̀ ẹ̀bẹ̀ àwọn abẹ́yàn kó má sunkún kọ lélẹ̀. Jẹ́ kí àǹtí Rísí sun ẹkún o. Jẹ́ kó sun ẹkún. Ẹ wo kí ni? Bọ̀dá mi, ṣé ẹ rí lẹ̀ báyìí? Ṣé ẹ rí lẹ̀ báyìí? Mo sọ fún yín tí nígbà yẹn ó dàbí pé ẹnu mi rùn. Mo ní ẹ̀yin àti àǹtí Rísí ẹ má jà àjàdíjú. Ẹ má jà àjàdíjú, ẹ má kọra yín lẹ̀. Aṣọ ò bọ́ ọmọ yẹn mọ́ báyìí. Ọmọ yẹn ti rìwòrìwò wọjà. Mo dẹ̀ sọ fún yín tí ọkọ àtìyàwó bá jà àjàdíjú, ọjọ́ ọ̀la ọmọ wọn ni wọ́n ń bàjẹ́. Mo wí tó ẹ ṣáfà kékọrí. Àǹtí Rísí, ṣó tán? Àdẹ̀gbọ́ pé nígbẹ̀yìn náà ilé ọkọ tẹ́ ẹ lọ àmùtí wúlígánsì kan náà lẹ lọ fẹ́ lọ́hùn. Èyí ẹ̀kọ́ tó yẹ kẹ́ fún Àbíkẹ́ ẹ̀ fún. Ẹ jọ kí wàá lè rí tẹ́ rí jẹ̀bọ̀ báyìí. Ó ti tó. Òfo. Kí ni? Kò ní jẹ́ ká ìṣìkọ̀ọ̀kọ́ ewu bí púpọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ti ń pọ̀ jù. Ẹ wò ó jẹ́ kí n sọ kíní kan fún tó bá jẹ́ mi lẹ̀ bá sórí burúkú ọ̀rẹ́ látẹ̀kan máa ti súnmọ́ ẹ máa ti ya yí pẹ́rẹpẹ́rẹ. Ọbẹ̀ ti gọ́mọ lọ́wọ́. Ẹ jẹ́ sọ̀rọ̀. Ní ìdẹ́pẹ́ ẹ wá bì. Ó ti tó. Jẹ́ kó sọ̀rọ̀.
àsìkò ọ̀rọ̀ ló tó fájà yìí báyìí ihun tèmi mọ̀ ìwọ ò mọ̀ ó sọ ń gbà yẹn náà tó ẹbọ dá mi o ọ̀rọ̀ yẹn àti rí sí ìyàwó yín o ẹ má jẹ́ ká jẹ̀jà díjú ẹ jẹ́ ká parí àmọ́ mo fà kíkọ́rí ni kí ló wá fà á torí àwọn ọmọ tèmi náà wò ń gbòòrò ń gbà yẹn náà lásìkò tí mo wà pé tí n bá fẹ́ mi ìwọlé á ṣe déédéé gbogbo tó wá bí ń gbà yẹn náà kò sì tó sanjọ́ wàá wọ Àbíkẹ́ tára àlùmọ̀ mi mọ̀ láti gbà yẹn dì sí wàá wò bó ṣe wá ṣe bàbá Àbíkẹ́ lẹ́tọ̀ bàbá Àbíkẹ́ ló Àbíkẹ́ òun ló wá fi mí lẹ̀ yìí ló fi mí lẹ̀ yìí ó wá pè mí nìkan. kò bá mọ̀ bóyá ẹsẹ̀ tí ẹ bá pa mí kó kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ màmá wa rojọ́ ọkọ ẹ gbogbo ọkọ etí ẹnu fẹ́ kú òlé ọkọ ṣé orí gbẹ̀yìn ohun tó ń dán kọ́ ni góòlù ìgbẹ̀yìn rèé. eléyìí náà wàá jẹ́kọ̀ọ́ fún wọn náà lórí ìwà àtọkọ ẹ kó ṣe fún ẹ kó fọwọ́ wọnú lórí ọjọ́ lọmọ ni kò yẹ kó jẹ́ mi Àbíkẹ́. ó ti tó ọlọ́run á ṣe ètò dá ó ti tó. ẹkún ẹ ò ṣe aṣọ ọmọ yẹn bá ọmọ yẹn ti rí ìwọjà ìyá ni adé ara pariwo lọ́gbọ̀n. ṣàlà gbọ̀ngbàngbà nìkan ohun àbáṣe sílẹ̀ láyé yìí o. àdẹ̀sán bẹ̀ fún àdẹ̀sán ọ̀la ló dé. ọ̀la ló dé. labalábá ń fò lọ jẹ́jẹ́ ọ̀la ló dé. aṣọ ẹ̀gbẹ́ kọ́gìyà kò máa mọ́ o. àti pé bàbá ṣe jẹ́ èso yẹ̀yẹ̀ sí ọ̀lẹ́yà ṣe kàn wá sí. máa hùwà ìkọ̀kọ̀ wọ́n sọ pé kò máa ń dá o. máa hùwà ìbàjẹ́ ọ̀la lójó ọ̀la ló ṣe bàjẹ́ o. máa hùwà ibi dáhùn máa ṣe bàjẹ́ o. ṣínà ìràwọ̀ kò ṣe kí n lọ. ayọ́jẹ́ ṣàlà gbọ̀ngbàngbà nìkan ohun àbáṣe sílẹ̀ láyé yìí o. ẹ̀san ń bẹ fún o. gbọ́dọ̀